ẹni tó ponú tó tún gbé mu nírú lẹ́gbàá yìí oríjìnà ẹ̀dọ̀ kí dìndìnrìn ẹni tí ọ̀rẹ́ níbi tí ọ̀sá sọ ọ̀rẹ́ lọ́rùn ẹ̀. bàbá àfa àgbà ìmáàmù Ṣáfì wọ́n wá ní ìṣáná tákà ṣẹ̀fíù bírú dìndìnrìn ẹ̀gọ́ òpònúrú lẹ́gbàá yìí bá ń sọ̀rọ̀ nípa arúgbó ìfọ́lá àtúnjìbù ẹ gbọ́dọ̀ fún lẹ́sì wàhálà ìrún mẹ́ta ìjà àbá ti ìsùnkù inú ti ń bí ẹyẹ inú yẹn ló máa bí ẹ pa ṣàrò ìpá wà má èmi ò lè dúró lọ́fíìsì àbòsí tí ẹ dúró sí ìwọ lẹ́gbàá tó rí ẹ bá pẹ́ mo fẹ́ kó ojú ìwé alùsùnà méjì ọ̀ mẹ́ta tó dá sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel àwọn èyí tó ponú nínú yín ni ó dá sí dèdèrè amukun mẹ́kọ inú yín ló máa dá sí. àwọn tó jẹ́ pé wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n dẹ̀ gbọ́ àgbọ̀ yé ti jẹ́ Islam wọn à ní dá sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel torí wọ́n mọ̀ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn lọ́pàá wọn pọ̀. wọn à dẹ̀ ní fọ́lù ẹ̀yìn dèdèrè bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ náà dọ̀rọ̀ ẹ̀sìn. òpònú tiẹ̀ ìwọ lẹ́gbàá tó bá jẹ́ pé tó ké yí ọ àmọ́rọ̀ rí odò mi ìlú onímọ̀ ní ìlú Ẹ̀gbá ìlú àwọn èèyàn ńlá ni ìlú yáyì ni àmọ́ bírú rẹ̀ ṣe jí àsáwọ̀ nílé ní Ẹ̀gbá ó jẹ́ ntọ́jẹ́ wọ́ndáfù fún mi àsáwọ̀ ni ẹ́ àsáwọ̀ ni ọmọ ẹlẹ́gbàá yìí inú ìlú tó mọ pàtàkì èèyàn inú ìlú Ẹ̀gbá wà nínú ìlú tó ní rẹ́spẹ́tì nílùú Ẹ̀gbá wà ìlú tí àwọn ọlọ́lá bẹ́ẹ̀ nílùú Ẹ̀gbá àmọ́rù rẹ̀ yìí kẹ̀ńdánù rẹ̀ sì ni ẹ́. ẹ máa gbọ́ tí dídìrín play ọ̀rọ̀ mi sí àmọ́ inú mi dùn pọ̀ sọ ìṣòro tó ní. Bọ́lájí Mikael àbúrò ní sẹ́yìn ó ń sọ yín pé ìyàwó burúkú ni wọ́n fún Muyideen ẹ̀yẹ wo ọmọ ẹlẹ́gbàáyé o tó bá jẹ́ pé n tó kéye ṣẹ̀ṣẹ̀ rí àlùkùránì gẹ́gẹ́ só ní ká máa bú ọmọ làkejì pẹ̀lú èpè tó ń fi ránṣẹ́ sí ọmọ ọlọ́mọ yẹn ìyàwó Muyideen ni àwọn òbí kan ni wọ́n bí tó lè bẹ́ lọ́hùn kí wọ́n máa fi ègbò burúkú tó fi ránṣẹ́ sí ọmọ tiẹ̀ ìwọ àdánwò ní Islam yìí lẹ́gbàá problem ló jẹ́ fún Islam. ẹ̀yin yìí ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ́sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lẹ́sọ wọn di kẹ̀dàkúdà àìmọye mùsùlùmí mi ti gba ṣọ́ọ̀ṣì lọ nítorí pàfọ́máǹtì ẹ̀yin wèrè yìí náà ni àìmọye mùsùlùmí tó ti lọ kú aṣọ ẹ̀kú eégún bàbá rẹ̀ nítorí pàfọ́máǹtì ẹ̀yin wèrè yìí náà ni. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yóò dìjà ọsọ pé ọmọ ìyá rẹ ni Muyideen ní chájà ṣe ojú rẹ fọ́ wọn kí òwú elépo bọ etí ẹ lọ́jọ́ tí Àgbàlá Gabriel rí níbi títí kiri chájà kí ló dé tó bọ́ọ̀dẹ kó ọsọ pé ọmọ ìyá rẹ tó sọnù rẹ kó o lọ gbà lójú ẹsẹ̀ kó tó di pé wọ́n dáwọ́ fún ìwọ lẹ́gbàá dìdìrín tó sórí bí apò bẹ pẹ́. Ibi ọ̀rọ̀ rẹ̀ ò ti jọ mí lójú gbogbo àwọn akẹgbẹ́ tí wọ́n bá fẹ́ ṣe dáwà ẹni tí ọba wé láwà ní yóò dé fìlà gbogbo aráyé náà mọ̀ pé ibi ìyá jí ọdẹ tó sì tán ọdẹ ó tún rówó ra fìlà olórí burúkú ọ̀dẹ̀ lè mọ iye olórí rẹ̀ ẹni tó ní aṣọ yìí lórí kò ní mọ̀ pàtàkì ẹni tí ò ní mọ̀ pàtàkì ẹni tó láṣọ yìí lórí ẹni tí ọ̀rẹ́ níbí kò lè mọ iye ẹni tọ́rẹ́ níbí. ìwọ lẹ́gbàá abọ́ ọmọ orú ẹni tó fẹ́ máa bá sọ̀rọ̀ ni Sumuratul Mu'minin ni mí ọmọ bàbá àgbàlagbà jẹ àgbà ni mí tí mo dẹ̀ jí ojú ilé tààrà tí ẹ̀rù ẹni kẹ́kọ̀ọ́ ò ní bà wá láti sòótọ́ ọ̀rọ̀ fún tẹ́rù ẹni kẹ́kọ̀ọ́ ò ní bà wá láti kojú ẹ̀ àfẹni tí ó bá tẹ ìwọ ọkà wa mọ́lẹ̀ lókun. ókè ẹrù pé mi máa gba ìdúró lọ́fíìsì àbòsí ọ̀rọ̀ ẹ̀sìn ìkọlọ́dà Àgbàlá Gabriel àti Muyideen papọ̀ mo tún tó wí bẹ́ẹ̀ nìkan nu yín bá tó jáde tẹ́ ẹ sọ̀rọ̀ Àgbàlá Gabriel máa kó bò yín
ìwọ lẹ́gbàá ọyá bọ́ bí jẹ́ kí n sọ abala bí tó ti gọ̀ tó ti ponú tí di ti bóde lára rẹ ìlara àlẹ́ ásídù láyà sùdù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo oníkẹta gbogbo ẹni tí bá ń bínú oríire ọmọlàkejì Ànábì ní kò ní soríire. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí bá ń bínú oríire ọmọlàkejì Muhammad ní kò ní soríire. Ànábì ní ò ní soríire. Ó bọ́ọ̀dẹ nísìnyí ó ń ṣépè fúnyàwó Muyideen lẹ́nu tiẹ̀ ṣe ìwọ ọ̀rọ̀ sọ gbàgbé páwọn kan ni wọ́n bí ọjọ́ tí wọ́n ń sọ lọ́nà láìpẹ́ Muyideen ti rí yàwó kí ló dé tó lọ fa ọmọ rẹ kan fún ìwọ òpònú dèdèrè yìí irúgbẹ́ tó kó wà ní onítùmọ̀ àwọn ọmọ yahoo náà ń dárúgbẹ́ sí o irúgbẹ́ pọ̀ ní gáràjì o àbẹ́tẹ̀ tí wọ́n ti ń tagbó irúgbẹ́ pọ̀ ń bẹ́ o ọgbọ́n irúgbẹ́ pọ̀ láàrin àwọn ọlọ́kadà o irúgbẹ́ pọ̀ lórí fídíò àwọn tí ń gbá bọ́ọ̀lù náà dárúgbẹ́ sí gbogbo ohun tó kó àánú ètò kó àánú irun tó kó àánú bí ìgbàdo yẹn bí ètùtù ìgbàdo kò nítumọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn lọ pa Muyideen àtàgbàlá Gabriel pọ̀ ni àbáni látàsílì mọ́nà ìsámẹ́kùn tàmùkítàdìrà fàṣúlẹ̀mù tẹ̀rìjú òkúbáwì là nẹ́dàmì tànàmù àyìnẹ́kà wálé màsílùmù mú tẹ̀bíù tẹ́tẹ́ òní àlẹ́yìká wà áyínú láìlà mùtánẹ́mì ó jura wọn lọ lẹ́gbàá ìwọ pẹ̀lú tani àti tani níwájú tani. Nígbà tí wọ́n ń fa ìyàwó fún Muyideen tó sọ fún gbogbo ayé kò lórí fúnra wọn ẹ̀yà àfa yìí ẹsẹ̀ yìí olórí burúkú èèyàn báyìí gan-an lẹ́gbàá èpè mú ọ ni ọbọ̀dé òǹsẹ́pẹ̀ fún Yàyà Gàmbàrí ṣebí o bímọ ṣebí wọn náà bímọ sọ ọbẹ̀ náà kọ́ ọ̀fà bẹ́ẹ̀ jóná ṣebí o bímọ ìwọ bọ́ọ̀dé òǹsẹ́pẹ̀ fún Yàyà Gàmbàrí ṣebí wọn náà bímọ lẹ́gbàá kí làwọn olórí burúkú wá nínú Islam amati kẹrẹ mẹ́rọ Gloria àbúrò ní sí ọ ọwọ́ àṣẹrúgbẹ bí irúgbìn ọkọ irúgbìn tó ń gbé kiri kò nítumọ̀ torí ẹ̀kọ́ onírúgbìn àrílára rẹ ìṣe onírúgbìn àrílára rẹ ìwọ onírúgbìn àrílára rẹ àwọn alùsùnà mélòó ni wọ́n jáde nítorí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel. Dèdèrè ni mo já látẹnujẹ sórí mi lè rí ebi ń pa ni 2005 mo ti lọ Mẹ́kà oríire wo ní bẹ́nu ayé tiẹ̀ tọ́fẹ̀ tó tèmi 2006 lọ́nà tí kó kọ́kọ́rọ́ nínú mi lọ́wọ́ tí mo dẹ̀ kọ́lé tí ìṣẹ́yọkẹ́ tí ìṣẹ́ méjì Highlander lọkọ̀ tí mo ń gùn mọ́rí ẹtí ẹ máa ń pè látẹnujẹ ni àlè lajúlẹ̀ kẹ́ ẹ máa fún Islam lórúkọ tí ìṣe tiẹ̀ àlè Islam dínú salam ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni gbogbo ayé ìwèrè yìí kò sẹ́ni kẹ́kẹ́ nu iye tó ní oríire tọ́lá ń ṣe fún mi wàláhì tàláhì Rabbul Kaaba èyí tó ní oríire tọ́lá ń ṣe fún mi ò tí ì sínú yín nídìí mímọ́ yìí mi dẹ́ sáfà kàfíńtà mi sáfà bíríkìlà mi dẹ́ báwo dúró di àbòsí rí èyí tó ní oríire tọ́lá ń ṣe fún mi lábẹ́ àṣẹ bàbá àgbàlagbà jẹ àgbà lábẹ́ aláwàní kò sí nínú yín. sáwọn alájúlẹ̀ kí a máa ṣàbòsí nígbà Àgbàlá Gabriel rí Muyideen gbogbo ayé lórí o ẹ̀yin mùsùlùmí tẹ́ lọ́mọ ẹ̀yà yín tó jáde lẹ́rí kí ló dé tẹ́ lọ gbàǹgbà náà nígbà tí ẹ bọ́ọ̀dẹ̀ tí ẹ ṣe online tí wọ́n ń gbowó fún gbogbo yín lè fẹ́ tí gbọ́ kí ló dé ẹ bọ́ọ̀dẹ̀ tẹ́ pé ká má gbowó fọmọ ẹ̀yà yín nígbà tí ẹ ń kọ́lé fún gbogbo yín lẹ́rí o nígbà tó lóun ti rí ìyàwó gbogbo kò fẹ́ yẹ yín ni ẹ fẹ́ láti mọ̀ tán dáadáa ni. lágbà kí ni problem ẹ̀ gẹ́nẹ́ èpè mú ọ ni
ayé sí ọ ni. ṣe bí Al-Qur'ani lọ sọ fún wa pé fáńkì òun nàbí ìsinmi àlìhìnà mo ní kọ́ máa kéwú yé Muyideen kọ́ lọ báwọn ẹbí ìyàwó rẹ̀ onímọ̀ òwú kẹtẹkẹtẹ ṣé kò lẹ́tọ̀ àti lọ bẹ́ẹ̀ bí ìyàwó ẹ̀ ni. oní court wedding oní orí ibú ni ṣé wọ́n ti ṣe ni nígbà tí wọ́n fi court wedding lọ kí ló ti ọ̀sán pé wọ́n ṣe. lànà àdà wọ́n ní gẹ́rì ní àdà protocol Islam ọ̀tọ̀ protocol Kristẹni ọ̀tọ̀ nígbà tí mi ìdá ṣe Kristẹni protocol àwọn ọ̀kan mi protocol tèmi náà kàn wọ́n. ṣé nígbà tí ìyàwó rẹ̀ ti wá tẹ̀lé sẹ́mi ni kí n fokùn wọ ìyàwó tí ọ̀tọ̀ lọ́kọ ẹ̀ ṣé bó ń lọ́mọ nítorí nígbà tí ìyàwó rẹ̀ ọ̀tẹ̀lé tó bá jẹ́ pé orí ìwọ lẹ́gbẹ̀ẹ́ ìpè kò yẹ kí wọ́n gbà lámọ̀ràn wípé kó lọ bá àwọn òbí ìyàwó ẹ̀ ṣé human right lọ fọmọ fún ṣé human right lọ fọmọ fún. ṣé human right lọ fọmọ fún ṣe báwọn kẹni wọn bí ìyàwó ẹ̀ adẹni ọlọ bá àwọn ẹbí ìyàwó ẹ̀ ìwọ ọlẹgbàá dìndìnrín òpònú yìí báwọn alùsùn náà ṣe pọ̀ tó àwọn tó rí wọn pẹ́ àwọn tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n mọ ntọ́tọ́ tí wọ́n mọ ntí ọ̀tọ̀ mélòó lọ jáde tó dá sí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel. mélòó lọ jáde nínú àwọn alùsùn náà wọ́n mọ̀ pé ọ̀rọ̀ rírùn ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. àní alálùbà yìí nù wàlẹ̀ ara ẹjọ́ bá mi sí àpọ́gámù yìí àní alálùbà yìí nù àní arámùbà yìí nù ọwọ́ ní Mr. Kehinde Àgbàlá Gabriel ó ní ẹwà àfọwọ́yé o àwọn kìrìsìtẹ́nì ń dáwọ́ fún jọ fún mi ní ayé Al-Qur'an tó ní bí ìbá bẹ́ẹ̀ sì sí ọlọ́run kìrìsìtẹ́nì àlè rárá wa lọ́wọ́ fún mi láyé Al-Qur'an tó sọ bẹ́ẹ̀ fún mi láyé Al-Qur'an tó ní àlè rárá wa lọ́wọ́. Mr. Biodun mo ń bọ̀ sọ́ọ́rí àkáǹtì nẹ́bà ni wọ́n tún ti ń bẹ̀rẹ̀ yìí máa wo wàláhì tàláhì tí wọ́n bá tó ra ọkọ̀ rẹ fún mi ọkọ̀ èyí tó gbé sọ́ọ̀lì láì tó rí ó bínú parẹ́ ẹni. ọ̀rọ̀ àánú láàrin ara wa ọba tó níwájú ọ̀fà làṣàánú òjò tí ń rọ̀ fún mùsùlùmí ní rọ̀ fún kìrìsìtẹ́nì èyí tí ń rọ̀ fún kìrìsìtẹ́nì ní rọ̀ fún oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ àánú ni. ọgbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn sí lọ̀rọ̀ àánú èwo ní dùn ẹ́ níbẹ̀. ọmọdún tí mo ti ń ṣàgbéṣe bọ̀ ni mo dẹ̀ sọ fún anybody yìí ẹ má torí tèmi para yín 2005 tí mo lọ Mẹ́kà kírísítẹ́nì ló rán mi mo tún wí bẹ́ẹ̀ tó gé ibẹ̀ yẹn lẹ́gbàá mo fẹ́ kó tún fi yẹn náà ṣe láì 2005 kírísítẹ́nì ló rán mi Mẹ́kà lẹ́yìn ìgbè mi lọ tí mo dé èmi gẹ́gẹ́ lọ́wọ́ ara mi mo ti rí èyẹ bíi 5 lọ Saudi tí ìṣepẹ́ nìkankan ló fún mi fọ́ọ̀mù tí mo kó dídí owó lẹ̀ fúnra mi. olórí burúkú ni ìwọ ọlẹ́gbàá mo fẹ́ máa yọ ọ̀rọ̀ rẹ fún ọ ni o ó gbọ́ sọ́ọ́ni pé wọ́n tún ti béèrè àkáǹtì mi dẹ̀ wàláhì tàláhì rọ́bùlì Káàbà mi ṣàtúnṣe nítorí owó àmọ́ nù ní ibi tí wọ́n ti bí àwa ìṣàbòsí inú ìlú wa níkìrè àfààyè gbàbòsí àní parọ́ fún yẹn mi dẹ̀ nígbà kan parọ́ fún mi. àní parọ́ fún yẹn mi dẹ̀ nígbà kan parọ́ fún mi. àfààní látẹ́sí lè mọ́ nà ìsámá kún tàmú kìtẹ̀dìrà tó o bá lágbára kọ́ ṣàbòsí mọ́ ṣe. gbogbo ọ̀rọ̀ tí lẹ́gbàá sọ kò lórí kò nídìí sẹ́mu ìdí ní ọ̀lẹ́tọ̀ ọkọ lọ sọ́dọ̀ fámìlì ìyàwó ẹ̀. ìwọ lẹ́gbàá kí ni ìdájọ́ ṣẹ̀rí Al-Qur'an kí ni ìdájọ́ ẹ̀sìn Islam tó ló ń ṣe kí ni ìdájọ́ ẹ̀sìn tá a nímú ìdí ní ti wọ̀ kí ni ìdájọ́ ọbẹ̀. ìwọ lẹ́gbàá
nígbà tí Muyideen tí ó lọ sọ́dọ̀ àwọn human rights ipe ẹ bá ń sọ fún ìyàwó mi o ká máa bọ̀ lé ibi àbá ń gbé lọ́wọ́ ẹnu gbé ṣé kò sọ fẹ́ yìn àfa rẹ̀ kó tó lọ ṣé kò sọ fẹ́ yìn àfa rẹ̀ ìwọ lẹ́gbàá ọmọ ọlágbára o ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́mi dẹ́rì tí wọ́n máa ń ga wọ́n máa ń gbọ́n ni àṣẹ gíga tí wọ́n ga ìbò ṣe ga tó náà lọ gọ̀ tó lọ ponú tó lẹ́gbàá ọ̀fọ́nú gan lẹ́gbàá ọ̀fọ́nú gan ó ti gọ̀ jù bọ́ọ̀lù rẹ ti rí bí ọrùn àgùn fọ́hún iná ẹ̀ ní ẹ̀gọ́ rẹ náà gò tó lẹ́gbàá níbi tí dídìrín bẹ lára ọ̀pọ̀lọpọ̀ yìí dé ẹ̀ ń tẹnu mọ́ pé Muyideen ní fọ́ tọ́lẹ̀tì torí wọn lẹ́gbàá tó wí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bù lówó nílùú èbó ṣe àmọ́sẹ́ táwọn ṣe tí wọ́n fi ń sànú ẹni tí ń tọ́jú arúgbó bẹ́nu wọn ẹni tí ń fọ́ tọ́lẹ̀tì bẹ́nu wọn ẹni tí ń dènà pé arúgbó bẹ́nu wọn owó yìí ni wọ́n ń sẹ́ndì sóhun owó yìí ni wọ́n ń sẹ́ndì àrísìkù yáàtì wà ńlámúyẹ́sí ẹ̀sọ́ ìbù kátìmù ní wàláàkìn ṣúgìlù ní mọ́rù mọ̀kìtùbù tọ́lẹ̀tì wo gẹ̀ ní fọ̀gẹ̀ ṣé wèrè ń bẹ́ lára ẹni lẹ́gbàá ṣé ó sì kiri ni Ṣàgbàlá Gabriel ń yàgbẹ́ sára ni Ṣàgbàlá Gabriel sì ń fìgbẹ́ kó tọ́lẹ̀tì ni Ṣàgbàlá Gabriel járúgbó ni tẹ́ǹtẹ́nu mẹ́pẹ́ fọ tọ́lẹ̀tì àwọn tí ó wà nílùú èbó ọlọ́run mọ́ dẹ̀dà musali kẹ̀kẹ́ nu wọn mọ́ bá ní kún wọn lọ́wọ́ mọ́ bá ní dáàbò rẹ̀ bò wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá ń lu èbó tí ń ra ọkọ̀ bu ẹlòmíì tí ń bu èyí ní 10 million tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tẹ́lòmíì ṣe ẹ̀rọ ọlọ́wọ́ báyìí. ẹ̀rọ ọlọ́mọ àbáyé náà àwọn kan dènà pé fún yẹn wọ́n fi ń kọ́ lẹ́fẹ̀ẹ́ nìkan àwọn kan tọ́jú arúgbó wọ́n tọ́jú yọ̀ǹyà wọ́n tọ́jú bàbá kí wọ́n lè bá rí ìgbésí ayé ìrọ̀rùn gbé láti bẹ̀ náà wọ́n tó ń láàánú ọmọlàkejì ẹ wá ní wèrè kan fọ tọ́lẹ́ẹ̀tì ta ló yọ ọmọ lọ kó gbé lákìtẹ̀ ní Nàìjíríà bí àwọn kọ̀ọ̀kan ni wọ́n ń wọ ọkọ̀ jẹ́ fi kó dọ̀tí nìbàdàn lọ́sùn lẹ́kọ̀ọ́ sáwọn ẹ̀sẹ̀ yẹn ni láwọn tí wọ́n tún ní ìwé ẹ̀rí wọn lọ́wọ́. ṣé àwọn mukadam kíyèsí ọ̀rọ̀ mi ni wàláì mo ti sọ ọmọ náà dúpẹ́ pé Muyideen ti di Islam ṣé kò sọ fẹ́ yìí ti fi ń béèrè lé ṣebí inú yín náà ló bóde tó ló ń fún Àgbàlá Gabriel ìjọ méje ìgbé kó fi lọ talé lẹ́yìn tí ẹ ti kówé lé fún ètò ìgbésí ayé ní èdè káfẹ́ gọ̀kun adẹ̀sọ fún yẹn gbọ́ ìwọ lẹ́gbàá oní Muyideen fọ tọ́lẹ́ẹ̀tì àwọn tí wọ́n ń bù lówó tí ń sẹ́ndì owó sí kódà tí ń sẹ́ndì ẹ̀ sí irú wa yìí náà kí lẹ́mọ̀ iṣẹ́ wo lẹ́mọ̀ tí ń ṣe lọ́hùn. àìmọye tí ń fọ tọ́lẹ́ẹ̀tì àìmọye tí ń ṣe car wash àìmọye tí ń tọ́jú arúgbó àìmọye tí ń dènà pín fún yóò yà fún bàbá. owó àwọn kò fẹ́yìn kọrùn ẹ wá lẹ́nìkan fọ tọ́lẹ́ẹ̀tì ṣe ìsìláàmù tó gbà lọ́dọ̀ yín ṣé ìsìláàmù wàhálà ṣe lẹ fún ni ìsìláàmù àbòsí ṣe lẹ fún ni. òun ló bóde jò ní olówó bẹ̀rẹ̀ 5 million lọ́wọ́ Mr. Kéde Àgbàlá Gabriel ó ní wọ́n mímí kí fọ́ọ̀sì òun ni ìṣètẹ́ fún ní ìsìláàmù náà ni o lẹ́gbàá. ìṣètẹ́ fún ní ìsìláàmù náà ni o ìṣètẹ́ fún ní ìsìláàmù ìlọ ni wọ́n mímí kí fọ́ọ̀sì wọn o.
ìṣẹ̀ta fún ní Islam ló ní ẹ̀mí mi kí fún ẹ̀sìn wọn ìṣẹ̀ta fún ní Islam ó padà lọ sí human rights ó ní lóòótọ́ ni nígbà tó àti Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel jọ sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ 5 million. ó lè bẹ̀rẹ̀ 5 million ọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ àbí ọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ṣé Islam fààyè gbà ká máa parọ́ torí ipá gbọ́ pé bàbá Kọ́lé Olóòtú wọn làwọn ò fún ẹni tó bá bá wọn wá ẹni tó là káàtì àti nọ́mbà yẹn wọn làwọn ò fún ní 1 million ṣé Islam wèrè tẹ́ fún nìyẹn ìwọ ọlẹ́gbàá òpònú àgbàlagbà tó kó irun hànú bí o kọ́ àwọn ayé mẹ́jọ ń tọ́ dáa. Gbogbo ẹni tí ó bá ti sí oríire nínú ayé rẹ̀ kò ní mọ̀ pàtàkì oríire. Ẹni tí ó bá ti lóríire wọn sọ̀rọ̀ mọ́ ọ máa fẹ̀mí wéwọ́. Ọmọ ọdún tí mo ti ń ṣàgbéṣe ni ilé ọlá tí ó tó mọ́ yìí. Ọmọ ìyàwó ọmọ ẹ̀mí tó bímọ tó kó ọmọ lọ́la tí ó tó mọ́ yìí. Ọkọ ẹlẹ́ àdẹ̀nàmọ́ o. Ọkọ ẹlẹ́ àtúni. Igi mú méjì ní orí fa. Ìwọ ní mú ìdí ní fọ tọ́lẹ́ẹ̀tì. Tálẹ́ yọ ọmọ kọ́gbẹ́. Tálẹ́ yọ ọmọ tọ̀lẹ̀ lórí. Nígbà tá a mọ̀ pọ́ ọmọ ìyá yín ni nígbà Àgbàlá Gabriel rí kí ló tẹ̀ lọ kó padà. Àwọn mùsùlùmí tí wọ́n lẹ́gbàá sọ yìí pé wọ́n dààmú wọ́n wà lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣé bí ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú yìí náà lẹ́lé wọn lọ ṣọ́ọ̀ṣì. Ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ́lé wọn lọ ṣọ́ọ̀ṣì wọ́n bá bùkátà dọ́dọ̀ yìí ẹ̀ní lè máa gbọ́ wọn lè bá bùkátà 1000 péré dọ́dọ̀ yìí kẹ́rí gbọ́. Ìtàsọ ni pé ìsìláàmù ò pé ká máa sọ fún yẹn pàdùn nítorí kó lè bá a kírun. Ọ̀rọ̀ Ọlọ́run olùwàníbàdà gbàsímọ́là fáìsátìmọ̀ ló ń tún fáàkímù sọ̀láàtà nígbà tó kàn yé bá balẹ̀ lọ kírun. Ẹni ọkàn rí ọba lẹ́tẹ́ bí pátárà ní tí yà ń jẹ mélòó ló sunkún dọ́dọ̀ yìí tẹ́ ẹ̀ràn lọ́wọ́ mélòó sẹ́yàrò yìí pé ìyá ṣe ń sin náà ni àwọn ní gbogbo àwọn tágbàlá Gabriel tó kó lọ ṣọ́ọ̀ṣì táwọn Àgbàlá Gabriel kò kó bọ̀ lọ́rùn ìkọ̀ọ̀kan nù wọn sí òsì mọ́mú ládùúgbò wọn ni kò sáfà ládùúgbò wọn kí ló táwọn yóò fèsì ìṣòro wọn. Kí ni pírọ́blẹ́mù yìí lábẹ́ sọ́mọ̀ yìí tí gbogbo èèyàn rí lẹ́nujọ́ mẹ́ta yìí ọlọ́ngbọ́wọ́ mi kọ́ mọ́sáàsì kan sí àbákúpakín mọ́sáàsì ní pure water mọ́sáàsì ti bẹ́ẹ̀ ti dá oró ó ti wúgbó mo rí àlùsúnà inú ara yín mo rí àlùsúnà tó pè mí kò tó sí Nàìjíríà Amẹ́ríkà ló wà lórí burúkú ló wà. Ó ní owó ò lè fún wọn ní owó kẹ́yìn kọ́ mọ́sáàsì torí wọ́n máa ṣe wàsífà bẹ́ẹ̀ sóòkọ́ bá bá rẹ̀ ni wọ́n máa dá bẹ́ẹ̀ ni ṣé bí òkọ́ náà ni wọ́n fẹ́ máa dá sẹ́yìn téèyàn tẹ̀lé nù. Ìwọ lẹ́gbàá bákan náà ó ń tá sí ọ̀gá mi àṣẹ Ahmed Labibu yẹpẹrẹ kẹ́kù àṣì o yẹpẹrẹ kẹ́kù àṣì àṣì tí ń wọ ọmọ rẹ̀ tí ń wọ ọmọ ọlọ́mọ yẹpẹrẹ kẹ́kù àṣì inú oríire Sùmùràtìl Mọ́mìnì ní bí inú yẹn ni ó dẹ̀ bí pàtẹ́ fi kú dànù inú yẹn ló máa bí ipa lẹ́gbàá ìbànújẹ́ oríire wa ní ọ̀pá yìí nígbà tí Al-Qur'an tó ń sọ wípé mẹ́sàn lẹ́dì yùkìrìdù láwù kọ́rìdọ̀ ní asàlẹ̀ tààlẹ́ni náà tí àyà Ọlọ́run lówó tó dáa sọ́nà ń fi àlà sí ni sọ ní mùsùlùmí nìkan ló ń pè ní
sọ́nà ní kìrìsìtẹ́nì kan ló ń pè ní máṣá lẹ́dì ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣẹ̀ kò sẹ́ni tí ò ní rárá wọn lọ́wọ́ nu gbogbo wa. ẹ pé sùúrù ni ẹ wo tí lẹ́gbàá ń sọ òun náà kọ́wọ́ bà mí lẹ́nu ó gbé tọ́pìkì jáde nítorí èmi nìkan máa fọ́jọ́ lórí wọn lọ. ẹgbẹ́ gbogbo kátìkàtì tá a bá ń sọ. èmi ló ní mo sọ kátìkàtì o. ó pa màálù èrò lọ bí omi nǹkan gbọ́dọ̀ fi ṣàlùwà. ṣé ìyàwó ni Muyideen fẹ́? ẹ máa gbọ́ òpònú lẹ́gbàá o. ẹni tó lọ ṣe court wedding ṣerú Muyideen nìyẹn lẹ́ lọ ṣe court wedding fún. sẹ́mi mo ní ó ṣe court wedding. kedere ó rí ikú ìgbà. òpònú sẹ́mi mo ní ó ṣe court wedding àbí wọ nígbà tí ń ṣe court wedding ṣé wọ́n fagídí fọ́ọ̀sì ẹ̀ ni. tó bá jẹ́ pé ìyàwó ló lè fẹ́ ṣe court wedding kí ló tó wọ̀ sọ pé ọ̀tẹ̀ ńlọrùn kí ló dé. ṣégbà tí Mr. Kehinde Àgbàlá Gabriel tọ́dẹ̀ sí adúrú tó tó bẹ́yẹ fọ́nà ńlára wa ṣé kí n má wí ni. mọ́sáàsì ọ̀hún wọ́n ti tò tẹ́ lónìí mọ́sáàsì wa wọ́n ti tò tẹ́ lónìí. wọ́n kú ní ìtura títí ọ̀túnla páànù àti igi ló kù. ṣégbà bá ń kírun bẹ́ẹ̀ ẹ rò pé Mr. Kehinde Àgbàlá Gabriel ò ní ní ládàá wallahi yóò ní ládàá yóò ní ládàá pọ̀ kú sí Ọlọ́run lọ́wọ́. ayé tó bá ní òní ní àdìs tó bá ní òní ẹ máa gbọ́rọ̀ rẹ̀ lọ. kó sẹ́yìn lọ́wọ́ ní gbogbo tó wà bẹ́ẹ̀ obìnrin ní favour Islam lòdì sí totally mùsùlùmí tí ó bá fẹ́ káyé òun bàjẹ́ kó má dra yẹn court wedding tí Muyideen ṣe aburú ló jẹ́ fún gbèsè ayé ẹ̀ ẹ wo kátìkàtì tá a fa ìwà sọ ẹ máa gbọ́ bí tí mo tẹ̀ fẹ́ lù kọ́ ni àmọ́. èyí tó ló ń fẹ́ lò ìbànújẹ́ tó dé bá gbogbo ẹ̀yin ayé ìbànújẹ́ tó dé bá lẹ́gbàá ìní pé torí pé ẹran Ọlọ́run lọ́wọ́ lára wa ẹkún Ọlọ́run pa mọ́sáàsì wa ìbànújẹ́ tó dé bá nu o ẹ̀yin awórí rẹ̀ bí apò bẹ́ẹ̀ pa. That is 240,000 naira. ẹ máa gbọ́ níbi tó ń fẹ́ lónìí èmi tí mò ń du Highlander jeep jẹ́ kí n sọ tọrọ bẹ́ẹ̀ bá bò mí ní 1 naira wallahi máa rojọ́ rẹ̀ fọlọ́run èmi ìsọ lórí burúkú bíi yìí abáramọ̀ọ́rẹ́ jẹ gbogbo òun oríire tí mo ṣe àwọn èèyàn ni wọ́n ṣe fún wa nígbà tí ẹ bá pa ìsọ lórí burúkú èèyàn ọwọ́ níbi tó a fẹ́ lò ní pé àwọn tí wọ́n kún Ọlọ́run àmọ́ iye àwọn tí wọ́n kọ́ Káàbà ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tánàbí dìde sẹ́ránṣẹ́ àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn ni wọ́n kó lọ́wọ́ ní àfàgbà ní wàásì búkà ọ̀nà mùsítàbà àkọọ́lá ìdààmú àtàwùbíà mọ̀ dọ́ra Usmanu mọ̀ dára Usmanu inú àwọn sàbí Ànábì kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ oníṣẹ̀ṣe ni kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ látara àfẹ́ tó ní sí Muhammad òun ló kọ́kọ́ gbówó lẹ̀ tó fi ran Ànábì lọ́wọ́ látara sẹ́ẹ̀sì bá a ṣiṣẹ́ bá a ṣe ẹ̀sìn rẹ̀ yìí á ràn ọ́ lọ́wọ́ tó rán aláìkí ẹ Usmanu gbówó lẹ̀ iṣẹ́ àti ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ńlọ́sùn Ànábì lọ́sọ̀ Sayyidina Usmanu ńlọ́sọ̀ di mùsùlùmí bóde kọ́ wá dìbọ́ǹkì kò nírọ̀ ni mo pa
wo jẹ́ ìsọ̀bọ́bọ́ fún ọ ẹ̀mí mi sọ mi pé ó kù díẹ̀ tí màá rẹni tí ó bù mí ní káà ọkọ̀ rẹ kún èyí tí mò ń lò kí ni pírọ́blẹ́mù yín ó ní tí ń dùn ún nu ẹ máa gbọ́ o. wọ́n ti sọnù unity àdánwò náà yìí ó ní Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel wọ́n fún àwọn ní tipa ayanrìn 5 that's 200,000. ìbànújẹ́ ní ọ̀pá ọ. báàgì sìmẹ́ǹtì 5 ìyẹn jẹ́ 40,000 ó ló jẹ́ 240,000. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel tó jẹ́ kírísítẹ́nì ṣe ń gbọ́ mi kírísítẹ́nì lè donate owó fún yàn sọmọṣáṣí kò ní gbáládé pín ní. àyàwó ló sọ bẹ́ẹ̀ àyàwó ló sọ bẹ́ẹ̀ tọ́lá ẹgbẹ́ kírísítẹ́nì lè donate owó fún yàn mọ́sáàsì kò ní gbáládé pín ní àyàwó ló sọ bẹ́ẹ̀. alukurani tó ní máa ń jà bí asánẹ̀tì máa ń jà ẹnikẹ́ni ni máa ń jà bí asánẹ̀tì ẹnikẹ́ni tó bá ṣe dáadáa kan fún yàn fọláwù asiru ní àmúṣálìyà olúwa ní mẹ́wàá láàfin dá padà mú àyà tó sọ yìí pé bí kírísítẹ́nì bá ṣèyàn lóore kò ní gbalada lẹ́gbàá mú àyà yẹn wá tó o bá mú wá kò ní yé ọ mo sàlẹ̀ jẹ mú àyà yẹn wá. wọ́n lọ wíṣítà kọ́ mú alátọ̀rí kàtìláàsì kẹ́hìnà kúmọ̀ àgàdàkà mo sọ fún mi mo ní ta Àgbàlá Gabriel sọ fún pé wàá gba Jésù t'Àgbàlá Gabriel bá ń pariwo pé kí mùsùlùmí wàá gba Jésù sínú ayé o màá jáde sí i màá ní kó kọjá kó má sọ bẹ́ẹ̀ mọ́ kò wí bẹ́ẹ̀ ó ń sàánú tiẹ̀ lọ ni àwọn mùsùlùmí tẹ́ ní ẹgbàá ṣọ́ọ̀ṣì lọ àwọn ní ẹ̀mọ́ tí ń rí tẹ́ ìgbàgbẹ́ lọ kò sí bèbí inú wọn ìyálé ilé baálé ilé ni wọn máa ti rí ẹ̀yin náà ẹ̀yin ṣe dúró àfi ẹ máa ṣàbòsí kí a máa gbéra yín lẹ́sẹ̀ mọ́sáàsì là ń kọ́ yìí tí wọ́n ń kún wa lọ́wọ́ yìí ni wọ́n ń torí ẹ̀fẹ́ para rẹ̀ yìí ṣebí kálímà la ilaha illallah máa wí bẹ́ẹ̀ ebọ́dọ̀ la fẹ́ máa sìn bẹ́ẹ̀ lẹ́gbàá ọ̀yà súnmọ́ bí ìwà gbọ́ o Facebook tó ti ṣe live kírísítẹ́nì ló ní o kírísítẹ́nì ló ní Facebook o ajá kó bó ṣe ń sọ̀rọ̀ Facebook yẹn ọ̀tá ọlọ́run ní ọ kírísítẹ́nì ló kírètì Facebook o lẹ́gbàá kírísítẹ́nì ẹgbẹ́ ẹ má bá mi sí àpọ́gàmù ẹ má bá mi láìkì ẹ̀ kírísítẹ́nì ló kírètì Facebook o ìwọ lẹ́gbàá WhatsApp kírísítẹ́nì ló kírètì ẹ o TikTok kírísítẹ́nì ló kírètì ẹ o ọdẹ jàǹfààní gbogbo ayé aládùúgbẹ́pẹ́ Muyideen ti di Islam alhamdulilayi àmọ́ àdìbò ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tí lọ́ọ́ bẹ̀rẹ̀ ìyàwó tí wọ́n lẹ́gbàá ń ṣépè fún ìyàwó tí wọ́n ní kódà ìyàwó tí wọ́n ní ìsọ lórí rẹ̀ gbogbo èpè tó ń ṣe fọmọ yẹn pátá ni ó padà sórí ẹ̀ gbogbo èpè lẹ́gbàá gbogbo èpè tó ń ṣe fún ọmọbìnrin yẹn pátá ó máa padà sórí ẹ̀ yóò padà sórí ẹbí ẹ̀ yóò padà sórí àwọn ọmọ ẹ̀. gbogbo èpè tó ń ṣe fún Yàyà Gàmbàrí àti wọ́n àti gbogbo dúkìá rẹ̀ lẹ́jọ́ ní inshallah rahman ọlọ́pẹ òótọ́ rẹ̀ kò pé méjì tẹ̀ déwájú ọlọ́run ọ̀rọ̀ tí ń bẹ láàrin Muyideen àtàgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn. ìbànújẹ́ tó dé bọ́ ọtí ń júwe ṣé wa Amadu àṣẹ Ahmed Labibu ìjọba torí pọ́gà mi ń fò kiri bí ẹyẹ ọlánkọ́lá oríire kóríire iyì ń kú yìí ó dàdéwò fún yín ṣé báyìí ṣe ya wèrè lẹ́rọ pé gbogbo ayé tó kú ọ ya wèrè á mú gbogbo èèyàn lọ́ta ni bẹ́ẹ̀ rí léyìí ọ̀tá yín bẹ́ẹ̀ rí tọ̀hún ọ̀tá yín bẹ́ẹ̀ rí tì ọ̀tá yín sẹ́yìn lọ́lọ́run tó dún kálukú sórí ilẹ̀ ni àtẹ̀ríjú àtàkùnà ràfíkà káwùmọ́ àtẹ̀ríjú
àtàkùnà ráfíkà káwùmọ́ làwọn ṣáàdù wà ń tàbí gẹ́rì ṣáàdì làwọn ṣáàdù wà ń tàbí gẹ́rì ṣáàdì. Alukurani sọ bẹ́ẹ̀, àdìsí sọ bẹ́ẹ̀, ẹni tí ó bá kírun yóò rojọ́ rẹ̀ níwájú Ọlọ́run, bẹ́ẹ̀ ni ẹni tí ó gbààwẹ̀ yóò rojọ́ níwájú Ọlọ́run, ẹni ṣàkàwọ́wọ́ rẹ̀ tí ó yọ yóò rojọ́ níwájú Ọlọ́run. Lẹ́gbàá mo fẹ́ bi ọ́ léèrè, àti àwẹ̀ àti irun àti ṣàkà, èwo gẹ́gẹ́ ni Olúwa fi ròyìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam? Èwo ni? Ọlọ́run fi irun ròyìn Ànábì sallallahu alayhi wa sallam, Ọlọ́run fi àwẹ̀ ròyìn Ànábì, Ọlọ́run fi ṣàkà ròyìn Ànábì. Ẹni tí ó bá dẹ̀ kí àwọn ọ̀run tí ó gba àwẹ̀ yìí tí ó yọ ṣàkà, kódà tó lọ bùkún tí ó lọ Mẹ́kà yóò rojọ́ wájú Ọlọ́run. Àmọ́ gbogbo ń ta kàkálẹ̀ yìí Olúwa gẹ́gẹ́ òfin ròyìn Ànábì bí nǹkan ṣe pàtàkì tó sẹ́ẹ̀mọ́ tọ́lọ̀ fi ròyìn Ànábì ni. Olúwa ní èrè Ànábì Muhammad wa innaka la'ala khuluqin azim, ìwà ni wọ́n fi ròyìn Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yin ìwèrè tẹ́ ẹ̀ níwà yìí kí lẹ fi rò pé wà ní Jánnà? Mo bí lérè. Mo máa lọ bí ẹ máa lọ. Kí la fi rò pé wà ní Jánnà? Kọ́lọ́ wọn gba irun wa, kọ́lọ́ wọn gba àwẹ̀ wa, kọ́lọ́ wọn gba ṣàkà wa, àti irun wa àtàwẹ̀ wa àti ṣàkàtàǹkì. Ibo lẹ́gẹ̀ẹ́ lámọ̀tọ́ lòun kó o sí. Ẹ̀yin wèrè alákatakí tí ó sì. Ẹ̀yin wèrè yìí. Tẹ́ ẹ bá sọ ní ayédogun, ẹ sọ ìsìlámù dẹ̀ sí jàgídíjàgan, sáàdẹ̀ máa lajú lẹ́ni. Babalágbàájì lolúwa fi rán, babalágbàájì lolúwa fi rán, kéwú tẹ̀ dálèké rálíjẹ̀ náà wọ̀, onílàwà ní lolúwa fi rán, babalágbàájì lolúwa fi rán, babalágbàájì lolúwa fi rán, kéwú tẹ̀ dálèké rálíjẹ̀ náà wọ̀. Wọ́n fún tó wí máa gba donation mọ́sáàsì nǹkan lálẹ́ yìí. Ẹ pé níta pàṣẹ pé o fèsì ẹ gbólẹ̀. Ẹ máa gbọ́. O gbọ́dọ̀ fèsì ẹ gbólẹ̀, o gbọ́dọ̀ fún Islam gbólẹ̀. Ẹ̀sìn wo ni wọ́n fi gbólẹ̀? Ó ti yé. Ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú tí wàá gbà lọ́wọ́ wọn níbi tó ti tàbùkù ẹ̀sìn tó wọ́n ń pírẹ́sì àwọn tó bẹ́ẹ̀ pé torí ìyẹn ló ṣe fún ẹ o gbọ́dọ̀ gbà. Àwọn eléyìí ti rí pé wọ́n tàbùkù Islam. Ẹ̀sìn wo ni wọ́n fi ń gbólẹ̀? Ìsìláàmù ò lè gbólẹ̀. Dínú sàlámù lẹ̀sìn ìsìláàmù lẹ́gbàá. Ẹ̀yin ara yín lè fi ra yín gbólẹ̀. Ṣé bọ́ ọmọ kí orin yín náà ní járáǹkì yín? Ìwọ tó ń sọ pé ìyàwó rí ọ̀dà, ṣé kò sọ fún kó tó lọ human right? Débi kẹ́ ẹ sọ pé ọmọ béèrè obìnrin yẹn mọ́. Kò sọ fún kó tó lọ human right. Tí fi lọ jẹ́wọ́ lẹ́yìn tó ti fi wà láì tó ti fi kẹ́límọ̀ láì lórí wà láì tà láì. Òun ò béèrè 5 million. Ṣé kò sọ fún yín? Àbá nílá tágìfìlà sábàbá ní kàlámì wà wá kíta wù. Wà ní kẹ́fà wà ní kámú. Wà ní mẹ̀kánì. Jẹ́míyàn. Ìntọ́ bá jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ mọ́ gbàgbé. Ìtọ́pa Àgbàlá Gabriel àti Muyideen pọ̀ kì í ṣẹ̀sìn. Ṣé gbàgbé ìpìlẹ̀ ọ̀rọ̀ ni? Ẹ lè kí tẹ̀sí bọ̀. Bá a ti fẹ́ dá wàhálà alẹ́ l'Ógbómọ̀ṣọ́ náà nìyẹn. Kọ́nà tó yẹjú tẹ́ǹtì ìlú ti dáná bà ló ń lù jẹ́. Wọ́n fi ṣe é ni. Kí lẹ́ sọ ìsìlámù dẹ̀ sí ẹrù sí? Kí lẹ́ sọ ìsìlámù dẹ̀ sí wàhálà sí? Ẹ̀sìn tó lùwà gẹ́gẹ́ sọ fún Sallam Muhammad sallallahu alaihi wasallam al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islamu din. Olúwa gẹ́gẹ́ sọ fún Muhammad pé látòní lọ kò sí wàhálà ní ìsìlámù mọ́. Àwọn bàbá àtàná bí wọ́n ṣe dáwà kọ́ yìí tí wọ́n bá ṣe dáwà bẹ́ẹ̀ yẹ wèrè ṣe ń ṣe yìí
Islam ò ní kú bó ṣe kú ẹ máa fẹ́ẹ̀tì tẹ́ ẹ ti kó bẹ́ẹ̀ Islam sí ẹ̀dín ni. ìwọ ọlẹ́gbẹ̀ẹ́ tó fi yẹ kó rìnrìn ó pé alùsùnà mélòó lọ dá sí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel wọn lè dá sí orí tí wọ́n pè wọ́n yìí sọ̀kònú kóra mọ́lẹ̀ bíi tiẹ̀ wọ́n yìí ṣe ẹfọ́nú fọ́ra bíi ti lẹ́gbàá. àwọn tí ẹ mọ̀ yìí pé táwọn fẹ́ tó ní Islam pọ̀ yàtọ̀ sí wérewère ọ̀fọ̀ tọ́lẹ̀tì rọ̀ èmi lọ́yẹ̀ máa bá fọ́nú tọ́lẹ̀tì èyí gba 10,000 jọ́kẹjọ. àwọn tí wọ́n ń tẹ̀lé ọkọ̀ tí ń kó dọ̀tí èlò sálárì wọn. àwọn tí ń tẹ̀lé ọkọ̀ tí ń kó dọ̀tí èlò sálárì wọn. wèrè òpònú ẹ onífọ̀ tọ́lẹ̀tì lẹ́yìn ẹ̀gúnjẹ lẹ́yìn ẹ̀bùn ó ń gbẹgbẹ̀rún mẹ́wàá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá wọn pọ̀. ẹ mú láìfù kan jáde ibi tí Àgbàlá Gabriel ti ní Muyideen ọ̀yá wa di Christian wá gba Jésù sínú ayé ẹ wo ẹyẹ olóríire abẹ́ gba donation fún mọ́sáàsì kí n tiẹ̀ wá gbà tààrà báyìí Mr. Kehinde Àgbàlá Gabriel ò ní parẹ́ ò ní ráre ò ní dolùsì ọlọ́àkúnlẹ̀ àlùkùrìyàn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá wá pọ̀ tá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ṣé màá sọ pé Christianity ó dáa ju Islam lọ ni mi lè sọ bẹ́ẹ̀ náà tá a bá débi ẹ̀sìn màá ní ẹ̀sìn Islam lẹ̀sìn tó dáa jù àwọn náà dẹ̀ ló sọ pé tàwọn ló dáa jù fine ṣé bá a jọ dénú ayé abáni kí ni wàhálà abẹ́ gba donation ẹ̀yin tẹ̀ ń bẹ̀rẹ̀ account. ìrònú yẹn ni ó pa ọba ìlẹ́gbàá ìrònú tèmi ni ó pa ọ yíyún fi kí sún sáàtì ní sáàtì ní Kùránì wí. ẹgbọ́n first bank account lẹ́gbàá wọ́n á tún máa gbọ́ bí ẹ ṣe fẹ́ máa bù wá lówó fún mọ́sáàsì. First Bank 30, 38, 98, 08, 67. ẹ̀yin admin ẹ bá ń sẹ́ndì àkáǹtì yìí. àkáǹtì yẹn nìyẹn. First Bank account yẹn ni gbogbo owó tó bá fẹ́ kún Ọlọ́run lọ́wọ́ bàbá ìjẹ́ mùsùlùmí bàbá ìjẹ́ kìrìsìtẹ́nì ọba ìjẹ́ mùsùlùmí ọba ìjẹ́ kìrìsìtẹ́nì account number yẹn ni First Bank account. lẹ́yìn àwọn òun takò mùsùlùmí bíi tiẹ̀. kí ni mo fi ń takò mùsùlùmí ẹ máa gbọ́. olè ń táwọn sì fẹ́ nu wọ́n fẹ́ forí wa gbára wa kó. kí ni mo fi ń takò mùsùlùmí orí wo lórí wèrè orí ẹ̀jẹ̀ fi ń gbára wọn. àwọn máa wọ àwọn. orí wo lórí ibú tó gbé orí. tí ó ti yé àwọn ilé ẹjọ́ bí ń pa wọ́n máa fún wọn lóúnjẹ ntọ́ fẹ́ ló ń ṣẹlẹ̀. ẹ̀rí wọn ti fún lówó nígbà tó ń tàbùkù ẹ̀sìn. táwọn bá ti sọ̀rọ̀. nígbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ àbòsí tẹ́ ẹ sọ̀rọ̀ tí ọ̀tọ̀ máa dá padà náà. Islam ò sọ pé ẹ ṣàbòsí ara wa ọ̀rọ̀ tó dẹ̀ dá Muyideen àtàgbàlá Gabriel pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ àánú rẹ̀ ní Àgbàlá Gabriel ṣéńjọ́ tó ṣe Muyideen ní ọ̀dẹ̀ sọ ikùn lọ́mọ sáàsì k'Àgbàlá Gabriel ọmọ sọ kọ́lá sọ pé kọ́mọ lọ Muyideen gẹ́gẹ́ dẹ̀ wí ẹ̀yin dìdìrín òpònú lẹ́gbàá yìí Muyideen olówó practice Islam rí age of 40 years olówó practice Islam rí ẹ̀sìn wo ni wọ́n ń ṣe. ẹ̀sìn wo ni ń ṣe àkọ́bí ìyá rẹ̀ ń jẹ́ Pọ́ọ̀lù àbíkẹ́ ìyá rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun òun jẹ́ Muyideen níbo ló ti rí Muyideen tí ń jẹ́
bàbá tiẹ̀ mọ́ ọkọ̀ kẹrin nínú ọmọ ìyá ẹ̀ wọ́n náà ọmọ mẹ́rin ìyá rẹ̀ bí àkọ́bí ìyá ẹ̀ tọ́jà gbẹ̀mú ìdí ní jẹ́ Pọ́ọ̀lù àbíkẹ́ ìyá rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun. àwọn méjèèjì tá a rí tayé náà yẹ kẹ́ ẹ bá bẹ́ẹ̀ sọ di ìsìlámù sẹ́bẹ̀ ní ìsìlámù nìyà ń jẹ wá tó bí sẹ́bẹ̀ ní ìsìlámù wọn tó ni. àkáàdì nọ́mbà nìyẹn abẹ́ kọ́mọ́sáàsì yẹn ní oṣù mọ̀sùmọ̀ pọ́lọ́wọ́ kan inshallah rahman alibarika ọlá bíbí ọ̀sálà Muhammad àtàtìlẹ́ ọ̀rọ̀ yóò dùn á ẹ̀yin náà lẹ́bọ̀ọ́dẹ ẹni mọ̀ nídìí ọ̀dá ẹni wà nímọ̀ ọ̀dá ẹni kíní kan ọ̀dá ká máa ṣàdúrà ká máa pẹ́ràn ọ̀dá èpè mú yín ni sẹ́yìn tẹ́ ń takò ìsìláàmù ẹgbẹ́ yín tẹ́ ní gbogbo tó kálukú bá ń sí ọ̀dá àfẹ́ tẹ́yìn sẹ́nìkan lọ́dá tẹ́yìn sẹ́nìkan lọ́dá gbogbo ẹ̀yin olóríire tẹ́ ní fi òdodo mọ́sáàsì yẹn mo fi àkànnú oṣù yìí ó bínú pé Mr. Kẹ́hìndé ó fún wa lówó ẹ máa wọ ètò fẹ́ fàyọ gẹnu kí ni wọ́n fi ń fi ojú ìsìláàmù gbolẹ̀ níbo ni ìsìláàmù gbójú ẹ̀ sí tẹ́ fi fún lẹ́gbàá mo rò pé fìlà àti láwàní tó ọmọ ẹdẹ́gẹ kò torí rí ó pé Allah Akbar ẹnìkan ló ń fa ní 100,000 lọ́la tí tóbi ọlọ́run kábíyèsí Olódùmarè mo fẹ́ wo ni o lẹ́gbàá yà á sálí jalal wal ikram lẹ́gbàá ó tún ti sẹ́ o wàlẹ́ ọ̀gbẹ́ni yóò ní rọrùn sùtọ́ báyìí láìfù mi. tọ́gbẹ̀ni ìbá rí láìfù mi kò ní sún o láti tóbi ọlọ́run kábíyèsí Olódùmarè mo fẹ́ wo kọ́ńtà náà ń fa ní 100,000 lọ́la ni o. ẹ ní màá ti tọ́ ọlá o ó tọ̀wọ́ ní rárẹ̀ ní dolosi ọlá àkọlá alukuran aláàtìkan ti wọlé báyìí 5,000 naira inshallah o Mr. Sunday wọ́n ti fà ní 5,000 ti wọlé ẹ àdolosi pẹ̀lú ògo tọlọ́hun ọ̀rọ̀ àánú yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn kò papọ̀ mọ́ra wọn ọ̀gbẹ́ni lẹ́gbàá ẹni tí ó bá ti láṣọ rẹ̀ lórí kọ kò ní mọ pàtàkì aṣọ ẹni tí ó bá ti sórí rẹ̀ nú ayé rẹ̀ kò ní mọ iye yẹn ẹni tó bá jẹ́ pé jàsífà ní wọ̀ kiri gbogbo aṣọ tó bá ti rí lọ́rùn èèyàn irú jàsífà bíi tọrùn tiẹ̀ ní ọmọ pé ọmọ ẹni tí ẹ ń pè ń kó máa dùn ni mo sọ fún yín ti pẹ́ pé ọmọ ẹwú ní ìwọ̀n ní mí ẹwú fi lé ẹ̀mí fọ́nà ẹ̀mí ẹwú tí ò ní fàbíjà lè kiri ọmọ ẹnì kọ̀ọ̀kan Mr. Sunday ẹ kú ìnáwó ẹ àdólò sí ẹni ráre ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé léyìí tá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn òun lágbè kalẹ̀ lọ́tọ̀ àní àjọ ló fẹ́ ẹ̀sìn wo lẹ̀sìn tẹ́tẹ́ torí ẹ̀dá ìwà àlàálẹ̀ tẹ́ǹdà yẹ́rú kírísítẹ́nì ló ní Facebook lẹ́gbàá méjì àrí ọlọ́run láì mọ́ Facebook kírísítẹ́nì ló kírẹ́tì ẹ̀ kú ọlọ́run láì lẹ́gbàá ìṣẹ̀dá àwọn kírísítẹ́nì ó fi yà jí ọ tó o bá tún WhatsApp kírísítẹ́nì ló kírètì WhatsApp lẹ́gbàá tó o bá tún wà TikTok ìṣẹ̀dá àwọn kírísítẹ́nì ó ní ọ́la kírísítẹ́nì ló kírètì TikTok. bàbá mi Adéyẹyẹ Rahim bàbá dáadáa wọ́n ní lágbà ọ̀gbàdo èmi náà rí pọ́ síìkì mo ń worí àtòrí bí apọ̀ ọ̀bẹ pẹ̀ Mr. Sunday àbúrò ní sẹ́yìn bàbá mi Adéníyì ẹ̀ ní parẹ́ bàbá wa Abdulrahim rè àwọn mùsùlùmí rẹ̀ àwọn àgbà dáadáa
àwọn tí ẹ lè pìtàn Islam dáadáa. US àti UK àbúrò ní sẹ́yìn Prince wọ́n ní US àti UK àwọn kírísítẹ́nì àtẹlẹ́bọ lónìí kí ló ń kálukú yé wá ń bẹ̀ kí lè wá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ àánú ọ̀pápọ̀ ẹnu pé Mr. Kehinde Àgbàlá Gabriel fún wọ́n dẹ̀ ti já yẹn rìn yẹn àti tó mẹ́sáàsì yẹn tán àti ohun irin gbogbo mẹ́sáàsì ń wàláì. Mr. Ọláwọlé Tèmítọ́pẹ́ 5,000 naira tí ilẹ̀ ti wọlé Ọláwọlé Tèmítọ́pẹ́ ẹ̀ ní ráre ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sùn olóore kí ló dé lágbàá mọ́tò tó ń kálukú lọ́ra ní Kútọ́nù níbìkan Mr. Ajala wọ́n náà máa 10,000 iná lọ wọlé yìí o Akọ́mọláfẹ́ Olúṣẹ́gun 10,000 naira ẹ ní dolosi kẹ́yà yé yín ọlọ́àkúnlá alukurani lẹ́gbàá tilẹ́gbàá ta lálẹ́ yìí Rúbẹ́ẹ̀nì Olúṣẹ́gun 10,000 naira ẹ dolosi ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sùn olóore Kùránì ní máa ń já àbí asánẹ̀tì ẹnikẹ́ni ìbáàjẹ́ mùsùlùmí ìbáàjẹ́ kìrìsìtẹ́nì sọ́ọ̀bù ẹgbẹ́ sùmùràtìlì múmínì kéwùtà kí ò tó nǹkan àmóyé wa pọ̀ sẹ́rù wọn lẹ́gbàá lọ́wọ́ àfẹ́sì nínú ọ̀rọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ bí ẹni tó ju ẹ̀yẹ nẹ́sẹ̀nu yìí tó ń sọ̀rọ̀ tó pòkó ẹnu. Kéwù wá pé wá ó pé wá ó bàbá rẹ lọ́kọ̀ wá. Kéwù wá pé wá ó pé wá ó àfáà rẹ lọ́kọ̀ wá. Àwa ọmọ ìjà lérí o ẹni ẹ bá rí ẹ mú. Àwa ọmọ ẹsẹ̀ kárí o ẹni ẹ bá rí ẹ mú. Kéwù wá pé wá ó pé wá ó ẹni rè ló kọ́ wa 50,000 kama tó rè ọdún mi kí ni yóò gbó kọ́ wa o ẹnìkan tó ti fún wa ní 50,000 naira owó 50,000 pẹ̀lú ògo tọ́lọ́hún ọlọ́run ní fara níyó mo sáré transfer rígì card ọlọ́run ti mọ̀ yín ní fòsì lu ayé yín ọlọ́àkúnlá alukuriani ìbùkún ọlọ́wọ́ máa wọṣẹ́ yín ìbùkún ọlọ́yọ́ máa wọṣẹ́ yín ọlá abọ́lọ̀ ń ṣètò ní ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò. Mr. Ọládìran Adémídùn owó 5,000 naira ní kẹ́ntì ọ̀dánù ayé ọlọ́àpẹ̀lẹ̀ alukurani Adémídùn Ọládìran 5,000 owó yìí ti wọlé lẹ́gbàá ẹ bá mi sí àpọ́gàmì kọ́ dọ́dọ̀ lẹ́gbàá wọ́n bẹ̀ mí wò ń jọ kan wàá mọ̀ pa àfa àtọ́lọ́ ń bá ṣayé ẹ̀ níní ọlọ́run káwọn olórí rẹ̀ tì mí ìyàwó ọmọ bíbí inú mi ò tún kó ọmọ lọ́la. Ademi, Mr. Ademi, I will not send 50,000. Mrs. Ademi, Queen Ademi, Allah Akbar. Àbúrò ní sẹ́yìn ìyá wa. Ní rárí ẹ̀ ní kan tí ọ̀dá. Mọ̀ ní mọ̀ nílé ẹ̀mọ̀ gàmọ́ gíga.
ọlá àti tóbi ọlọ́run ọlá abọ́lọ́run ṣètò kòyìn adémi 50,000 wọ́n ti wọlé bóyá ní láàrin gbogbo owó ogi Mr. Ṣẹ́gun Aláyọ̀ àbúrò ní sẹ́yìn ní dẹni àná ọlákùnrin àlùkùránì ọlọ́run gẹ́gẹ́ tó dá wa kò dìfáìdì ìkẹ́ rẹ̀ láàrin wa òjò kan náà ní rọ̀ fún mùsùlùmí òjò náà ní kìrìsìtẹ́nì ó mú un bẹ̀ òun ló ń ṣẹ̀ṣẹ̀ ó mú un bẹ̀ kí ni wèrè tó rọ́ọ̀lù yìí gan gbogbo ẹ̀ tọ́lọ́wọ́ bá ti kó olóríire èèyàn tì ká mọ̀ pàtàkì olóríire. Okay. Mercy, àwọn ẹni sẹ́ni 50,000 gbogbo wọn lọ́wọ́ bá ń ṣe dáadáa fún ọlọ́wọ́ ọba mi ti mọ̀ yín ó rí yín jù mí lọ ọmọ tó kàn ní ọ̀rọ̀ yín Julian Ọládìrẹ àwọn ẹni sẹ́ni 5,000. Adúpẹ́ páàyè ọpẹ́ ti yọ o adúpẹ́ páàyè ọpẹ́ ti yọ níbi àbáṣẹ mímọ̀dé. Mr. Olúmídé Ògúndélé owó 50,000 naira Olúmídé Ògúndélé owó 50,000 owó yìí ti wọlé ẹ ní padà dólòsì ẹ àtọrọ jẹ ní ráre lẹ́gbàá ìbànújẹ́ dé bá lẹ́gbàá lẹ́gbàá ó ní ìkópa gíga báyìí lẹ́gbàá ó fẹ́ ní ìkópa gíga o ìwọ máa wo rẹ ó gbúrò kòrónà tuntun ó rí tó fún mi kọ́kọ́. ẹni bá bínú wa kò ní ṣe nǹkan rẹ̀ ẹni bá gbé bí owó kò lè lówó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀gbọ́rọ̀ yíyẹ̀ wò ẹni bá bí inú àwa kò ní ṣe nǹkan rẹ̀ mo sọ fún yín mo ní lóṣù iná lọ́lọ́wọ́ kàmọ́sáàsì inshallah Mr. Olúmídé 50,000 tí wọn náà ti wọlé 50,000 Olúmídé ti wọlé lẹ́gbàá àyà tó sọ yí pé tí kìrìsìtẹ́nì bá kúnyẹ̀ lọ́wọ́ pẹ̀lú mọ́sáàsì kò ní ládàá mo fẹ́ kó o mú jáde ẹ̀yin alábòsí ìkà yìí ẹ̀ ń gba mọ́sáàsì wá láti Ghana ẹ̀ ń gba kànga wá ṣé gbogbo wọn mùsùlùmí àwọn kọ́mpì tí wọ́n ti ń kó kànga fún yín ṣé kọ́mpì mùsùlùmí ni. Mr. Ajibade owó 2,000 naira ọlọ́wọ́ bá fi fún yín ní 200 million ọlá àpẹẹlẹ alukurian kò ní tẹ́lọ́wọ́ yín ká tẹ́lápọ̀ yín ọlọ́wọ́ sin ọlọ́wọ́ dá padà ẹ bá ń sọ fún lẹ́gbàá pé kìrìsìtẹ́nì ló kírẹ́ẹ̀tì Facebook o kí lẹ́gbàá ó tètè japa ní Facebook o àtọ́rù rẹ bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ló ní WhatsApp o kí lẹ́gbàá ó japa ní WhatsApp àtọ́rù ẹ bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ló ní TikTok ẹ japa dànù ṣé mo sọ fún yín pé ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn ọ̀la ni ṣé mo sọ fún yín pé Islam ọ̀dà ni ànímú ìdí ni di Islam ó di mùsùlùmí alhamdulillah àmì ẹ̀ lọ kọ́ lẹ́sìn instead kẹ́ ẹ̀ kọ́ lẹ́sìn ẹ̀ tó ń tì síta wípé kọ́ máa bá ìjọmọlúwàbí ẹnìkan jẹ́
kí l'Olúwa sọ fún wa pẹ̀lú ẹ tí bá ń ba ìjọmọlúwàbí ọmọlàkejì ẹ jẹ́ àbí ayé yín bẹ́ẹ̀ bàjẹ́ ni. ìwọ ọlọ́gbà wa bóde òun ṣépè fọmọ ọlọ́mọ òun ṣépè fún Yàyà Gàmbàrí gbogbo èpè tí ìwọ ọlọ́gbà sẹ́lẹ̀ Yàyà Gàmbàrí yóò dà lérí ẹ yóò dà lérí ọmọ ẹ inshallah rahman. ìwọ tó lásọ rẹ lórí ìkọ yìí ọ wá sí láìfù náà rí kéye rí aṣọ kan lọ́rùn ẹ kọ́dá yẹn lọ́rùn pé yóò wà lọ ọ wọ jàlámí ààrẹ rí bọ́ àwọn sùkùtù àtẹ̀wé náà rádà àdá báyìí bí olórí burúkú èèyàn lórí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì gẹ́ béèrè ayé Muhammad ní Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Ànábì gẹ́ tọrọ benefit ayé Ọpẹ́yẹmí mi àwọn tìlú ìnísànú àbúrò ní sẹ́yìn ìlú wa ń kọ́ lọ́hùn bàbá ìmáàmù ń kọ́ bàbá síbi ìmáàmù ìlú ìnísà ìlú Fẹ́mi lóyè ẹ bá ń kí bàbá dáadáa àti gbogbo jẹ̀mọ́ àwọn òwèrè alákatakítì náà àwọn náà ní ẹ fẹ́ dá wàhálà sílùú ìnísà Ọlọ́run ló jù wọ́n lọ. Àwọn náà ni wọ́n da ìlú Ògbómọ̀ṣọ́ rú Ọlọ́run ti jù yín lọ. Ọwọ́ ọ̀tá ni kọ́kọ́rọ́ àlìjẹ́ náà wà nù yín gan ọwọ́ ọ̀tá ni kọ́kọ́rọ́ náà wà. Gbogbo ayé tá à ń kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run faradà yín Olúwa má ṣe níyìn lára ìrọ̀ gẹ̀dẹ̀ ìsún kún àti dẹ́ faradà yín Olúwa àmín faradà yín Olúwa àmín o mọ̀mọ́ níyìn lára ìrọ̀ gẹ̀dẹ̀ ìsún kún àti dẹ́ faradà yín Olúwa lọ́kùnrin lóbìnrin faradà yín Olúwa lónílé lálejò faradà yín Olúwa. ìran gẹ̀dẹ̀ yìí sun kún àti dẹ́ faradà yín Olúwa. Kéwùwà àti akẹ́tẹ̀lẹ́gbẹ́ kankan ìjà àfa àtẹ̀mí òní kì í sáfẹ́ ẹlẹ́lẹ́gbẹ́dẹ́ ẹ̀yin ẹgbẹ́ lẹ́ẹ̀mọ́ pé bí ni ẹ sọ̀rọ̀ lọ ẹ má sọ̀rọ̀ lọ bí àfa àṣẹ gédégbé lèmi àmì àfa gédégbé mi sáfà kàfíńtà mi sáfà bìríkìlà mi iṣẹ́ tèmi kakọ́ máa ń kéwú gbogbo àwọn ọmọ tí dẹ̀ ń bẹ lọ́dọ̀ mi ìgbowó oṣù mi ìgbowó ọ̀sẹ̀ lọ́wọ́ ọmọ kankan àgbowó ọdún ìjọ tó bá wá ń gàrí àtọ́ ọmọ gàrí láàmú ìjọ tó bá wá ní ráìsì á jẹ ráìsì ìjọ tó bá wá lómi ọbẹ̀ á mu Ọlọ́run dẹ̀ ń bọ̀ wá látara àtìlẹ́yìn àwọn olóríire yẹn kákọ́ máa ń kéwì iṣẹ́ mi nu káṣẹ wá sí iṣẹ́ mi nìyẹn káde ṣàdúrà fún yẹn kí wọ́n fọ̀rọ̀ ayé wọn lọ wá ká bẹ́ẹ̀ lọ́n fún wọn Ọlọ́run ọdẹ ti ju ara rẹ̀ mọ́ wọn lára. Owó mi tún ti wọlé o Mr. Abayomi Samuel owó 2,000 naira Ọlọ́run ní jẹ́ ráre ọlá àpẹẹlẹ alukuriani ni mo fi ní kéwùwà tí a kẹ́ tẹ́lẹ́gbẹ́ kẹ́kọ́ a ò dìbò kí wọ́n tó yàn wá síbẹ̀ kùrìánù ló yàn mí kì í ṣèjọba.